arábìnrin kan ló kọ sí mi náà sọ̀rọ̀ fún mi mo ní kí wọ́n béèrè lọ́wọ́ yín brother ẹ ṣe máa ń na obìnrin lánà yí ojúbọ ok ẹ jẹ́ n dúró náà tí wọ́n bá fẹ́ nà ìwọ náà máa ń dúró o sì ń dúró kọ́kọ́ ẹ̀ ní time tá a wà yìí débi wípé ọkùnrin dẹ̀ na obìnrin ojú ẹ̀ kan jẹ́ yíbò wọ́n tún wá ń bẹ ọkùnrin yẹn pé kó jọ kó dáríjì obìnrin yẹn kóbìnrin yẹn padà wálé padà number 1 kò yan àlè o number 2 kò jalè number 3 kò pẹ́ǹtà number 4 kò ní di òru bàbá lágbẹ́já wọ́n ní wọ́n rí èèyàn àti ìyá lágbẹ́já níbi báyìí tẹ́ bá tiẹ̀ fẹ́ yàn lé yín ẹ̀yàn sì tẹ́ mọ̀ yàn níbi tí mo bá ti máa rí ṣé àwọn kẹ́bẹ́ ṣe máa ń ṣe nìyẹn the next thing sórí ò pé ni orí tèmi pé o máa ṣe léṣe o ẹ tẹ̀ dúró jàre ẹ ṣe máa ṣe bẹ́ẹ̀ ṣe máa ṣe ẹ náà kí ló máa ṣe yín gan náà ẹ wá ní máa ṣe bí léṣe ṣe ẹ fẹ́ dolóhùn ni irú èwo nìyẹn náà ẹ máa bá àwọn kékeré àdúgbò ẹ máa bá wọn lájọṣepọ̀ ẹ máa ṣe kíní kan káàkiri àwọn tó pèèyàn lé wọn pèèyàn lé mọ́ irú ayé wo nìyẹn and the next thing ó de gbé ìgbà tí fún gẹ́gẹ́ bí orí tiẹ̀ náà tó ti bá wáyà no ó ní stage kan tí ẹ máa lè ń gbà nǹkan mọ́ra mọ́ ó dẹ̀ ti yẹ ẹ má ṣe bí lè ṣe yàrá ṣe pé ẹ wá sí síbi di bọ́ọ̀lù ó dẹ̀ mú bẹ́ẹ̀ tiẹ̀ ó sì wá jókòó èmi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kí ni ó dẹ̀ jẹ́ kó lọ kó wọnú bedroom ó wá kanlẹ̀kùn bedroom ó rò bí jà ti parí ni the next thing ó di wáyà ó di wòyò ìyàwó ẹ̀ nínú bedroom ẹ̀dùnà Mr. Cream ìdájọ́ mi rè ilé ẹjọ́ yìí fi yín sí ẹ̀wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára tí ìdájọ́ mi bá ti wá le jù ẹ̀jù tó yẹ lọ́hùn ẹ̀yin náà sọ ìdájọ́ tó yẹ fún Mr. Kim owó amúyàwó ẹ̀ nínú bedroom yẹn sọ pé kí ló dé ní dámi lóúnjẹ àti bẹ́ẹ̀ sáré ṣe nǹkan nínú bedroom yẹn ọkọ mi ni náà yẹn dẹ̀ sílẹ̀kùn fún the next thing èmi ló ti lẹ́ẹ̀kan yẹn ó ti ní court àyà má kó ẹ o ó di wájà lára ẹ ó dẹ̀ ń pariwo ó dẹ̀ ń bẹ́ẹ̀ tí wàá ba lójú ojú yẹn wá yíbò ojú kan yẹn wá ríran mọ́ ó wá kọ ojú kan láti bí 6 months Mr. Kim ayọ̀wọ́yé má ṣe rere ó dẹ̀ àbándò ẹ̀ síbẹ̀ ó àbándò ẹ̀ nìkan o ó wá ń bẹ́ẹ̀ ike bàbá alágbẹ́já ẹ jọ̀ọ́ ìdẹ́rẹ́jì ìyàwó yìí ojú kan lójú rẹ̀ òkú ẹ̀ṣẹ̀ máa nà ó ṣẹ̀ṣẹ̀ máa nà ó dẹ̀ ń gbà mọ́ra ó dẹ̀ ti kojú kan lójú ẹ̀ wọ́n dẹ̀ tún bí ọ̀ ìgbà tó wá máa sọ òní pẹ́pẹ́ sí o ò lè fẹ́ lójú kan ó ti mọ̀ pé àwọn fámìlì ẹ̀ wọn ní nǹkan kan wọn ò lówó wọn ò lẹ́nu kódà gan wọn ò tó fẹ́ ká tó sọ̀rọ̀ nípa ẹ̀ wọn náà máa yanjú ẹ̀ ni wọ́n á ní kó sì wà ń bẹ́ẹ̀ nù èyí máa ní láti kókó òun létẹ̀ wà yẹn náà kó sì wà ń bẹ́ẹ̀ nù iye owó oúnjẹ gbogbo ara ẹ̀ ló máa mú un lọ gbogbo ara yìí ò ní sẹ́ǹdì ẹ̀ oyún kó máa ti wálé o máa ti wálé wọ́n á pè ẹ̀ mo gbọ́dọ̀ sọ pé ilẹ̀ sanwó hospital àmọ́ Mr. Kim ẹ̀wọ̀n gbére tẹ̀ ń lọ yẹn iṣẹ́ àṣekára ní kọ́kọ́ o ibi tí gbọ́dọ̀ fi sí nínú ẹ̀wọ̀n gbére yẹn kò gbọ́dọ̀ ní rúvìn orí ẹ̀ gbọ́dọ̀ òfú báyẹn ni tójú bá rọ̀ kó pa yín bóun bá rọ̀ kó pa yín síbẹ̀ àbí ẹ chúùsù kan ní méjì kẹ́ ẹ wà níbi tó pẹ́ ẹ̀ ní iṣẹ́ àṣekára o àmọ́ lẹ́yìn kò gbọ́dọ̀ sáǹfààní fún yín àti lè dúró bí ẹ kẹ́ ẹ bẹ̀rẹ̀ báyìí àbí kẹ́ ẹ jókòó kò gbọ́dọ̀ gbà yín àti sùn ẹ mú kan ní méjèèjì